A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ ẹ̀tọ́ ọrọ̀ ajé àti olùṣirò iṣẹ́ àkànṣe Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti wọ́ Ààrẹ Bọ́lá Tinubu lọ Ilé-ẹjọ́ Gíga Federal High Court ìpínlẹ̀ Èkó látàrí wípé ààrẹ kùnà láti ṣe àtẹ̀jáde bí wọ́n ṣe ná irinwó bílíọ̀nù náírà (400 billion naira) owó tí wọ́n rí fi pamọ́ látàrí àyọkúrò ìrànwọ́ epo. Nínú àfisùn ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n ti ṣàlàyé wípé ìjọba àpapọ̀ fi irinwó bílíọ̀nù náírà pamọ́ láàrin ọ̀sẹ̀ mẹ́rin tí wọ́n yọ àyọkúrò ìrànwọ́ epo. Wọ́n sì fẹ́ kí ilé-ẹjọ́ kàn pa fún Tinubu láti ṣe àtẹ̀jáde bí wọ́n ṣe ná owó ọ̀hún. SERAP ṣe àwáwí wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀tọ́ láti mọ bí wọ́n ṣe ná owó ìlú. Wọ́n ní yínànàná owó yìí yóò ṣe àdínkù sí ìwà ìbàjẹ́ nídìí owó náà. Wọ́n ní Tinubu ní ojúṣe lábẹ́ òfin láti rí i dájú wípé wọ́n ná owó yìí sórí àwọn ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń jìyà látàrí àyọkúrò ìrànwọ́ epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n lórí ọ̀rọ̀ ààbò Àbáyọ̀mí Múmúnì Nureni ti rọ àgbáríjọ olórí ilẹ̀ Áfíríkà Economic Community of West African States (ECOWAS) kí wọ́n gbìyànjú àti gba ìyọ̀ǹda ààrẹ orílẹ̀-èdè Niger Mohamed Bazoum yálà tí wọ́n fi ń dáná ogun. Ó ní ọ̀rọ̀ dídásí ológun kọ́ ló wà ńlẹ̀ báyìí, ṣùgbọ́n kí wọ́n wá ọ̀nà tí wọ́n fi sọ̀rọ̀ nítùbíìnùbí kí Bazoum lè gba ìyọ̀ǹda. Bazoum ni wọ́n fi sí àhámọ́ láti ọjọ́ 26 oṣù keje lẹ́yìn tí àwọn ológun ilẹ̀ Niger gbàjọba. Alága àjọ ECOWAS Ààrẹ Bọ́lá Tinubu ṣe àpèjúwe ìdìtẹ̀gbàjọba yìí gẹ́gẹ́ bí èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà. Ó wá fún wọn ní gbèdéke kí wọ́n fi dá ìjọba tiwantiwa padà sórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elétò ìdánwò West African Examinations Council (WAEC) yóò yọ̀ǹda èsì ìdánwò tí ó wáyé láàrin oṣù karùn-ún sí oṣù kẹfà ọdún yìí ní òní ọjọ́ Ajé. Wọ́n ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde adelé agbẹnusọ ìyáàfin Mọ́yọ̀sọ́lá Adéṣínà. Síwájú àkókò yìí ni Patrick Arregan nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo ètò ìdánwò ọ̀hún ló lọ nírọ̀wọ́ ìrọsẹ̀, pàápàá jùlọ ní gúúsù níbi tí òfin kónílégbélé ti múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ikọ̀ ológun ilẹ̀ Niger ń retí èsì láti ọ̀dọ̀ àgbáríjọ adarí ilẹ̀ adúláwọ̀ lẹ́yìn tí olórí adìtẹ̀gbàjọba ti ṣẹnu gbálágún sí gbèdéke tí wọ́n fún wọn láti dá ààrẹ padà sórí àlééfà. Ìkìlọ̀ tí wọ́n lérí wípé ó lè fa ìdásí ológun. Àgbáríjọ adarí ilẹ̀ Áfíríkà sọ wípé àwọn yóò gbé àtẹ̀jáde mìíràn jáde lórí ìgbésẹ̀ tuntun nígbà tí wọ́n ń fèsì sí bí adarí ológun ilẹ̀ Niger ṣe kọ̀ láti yọ̀ǹda ààrẹ títí di ọjọ́ Àìkú. Wọ́n ní àwọn yóò lépa ìjíròrò nítùbíìnùbí. Ìdìtẹ̀gbàjọba yìí jẹ́ ẹlẹ́ẹ̀keje ní ẹkùn yìí láàrin ọdún mẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Andrew Nwadịashi ẹni ogójì ọdún ní ilé-ẹjọ́ ti rán lọ ẹ̀wọ̀n ọdún méjì látàrí wípé ó yọ owó tí iye rẹ̀ lé ní mílíọ̀nù mẹ́sàn-án náírà (9.354 million naira) nínú àpò ìkówósí oníbàárà ní ìlú Benin, ìpínlẹ̀ Edo. Nwadịashi pẹ̀lú àwọn 8 mìíràn ní adájọ́ M. Ishueli láti ilé-ẹjọ́ gíga tí ó fìkàlẹ̀ sí ìlú Benin rán ní ẹ̀wọ̀n ọdún méjì gẹ́gẹ́ bí àfisùn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC). Àwọn 8 yòókù tí wọ́n jọ ṣẹgbẹ́jọdá ẹ̀wọ̀n ní Osawa Marvelous, Etinosa Ogieva, Erarùyì Oziogbòvo, Isaac Gustime Egosa, Ọbásanà Kelvin, Evans Jessa Mike, Timothy Odion àti Festus Efe Iyenguwena. Nwadịashi tí wọ́n gbà síṣẹ́ gẹ́gẹ́ bí olórí ẹ̀ka tí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó ní First Bank ẹ̀ka ti ìlú Warri, ìpínlẹ̀ Delta ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ọdún 2020.
wọ́n fi ẹ̀sùn kàn án wípé kò tẹ̀lé òfin ilé-iṣẹ́, ó ṣàfẹ́rí owó oníbàárà kúrò nínú àpò ìkówósí. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, Ìwádìí jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ṣe ẹ̀sùn náà. Àwọn 8 yòókù ni wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú màgòmágó orí ẹ̀rọ ayélujára. Adájọ́ Israeli wá dá Ìwádìí ní ẹ̀wọ̀n ọdún 2 tàbí kí ó san owó ìtanràn $200,000 (200,000). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Orílẹ̀-èdè England rápálá wọ quarter-final nínú ìdíje Ife Àgbáyé 2023 Women's World Cup nígbà tí wọ́n na orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú 4-2 4-2 nínú goliwòmí ní Brisbane lónìí ọjọ́ Ajé. Pẹ̀lú gbogbo ìgbìyànjú ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons tí ó yọrí sí ọ̀mì 0-0 0-0 lẹ́yìn àfikún aago. Ní báyìí, orílẹ̀-èdè England yóò kojú Colombia tàbí Jamaica ní ọjọ́ Àbámẹ́ta nínú ìpele semi-finals. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ òṣèlú Labour Party nínú ìdìbò tí ó kọjá, Peter Obi, ti gbóríyìn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons fún pé wọ́n dé ìpele 16 nínú ìdíje Ife Àgbáyé 2023 FIFA Women's World Cup. Ó ní pẹ̀lú wípé àwọn obìnrin yìí pàdánù goliwòmí sí ọwọ́ ilẹ̀ England, wọ́n jẹ́ ìwúrí fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Anambra gbóríyìn fún àwọn obìnrin agbábọ́ọ̀lù aláfọwọ́jùsáwọ̀n The Tigress basketball team fún bí wọ́n ṣe pegedé nínú ìdíje FIBA Women's Afrobasket Championship fún ìgbà 4 léraléra pẹ̀lú Rena Wakama tí ó di obìnrin akọ́nimọ̀ọ́gbá àkọ́kọ́ láti pegedé nínú ìdíje yìí. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Twitter ni Obi ti kí àwọn wọ̀nyí. Ó ní ikọ̀ Super Falcons jà fitafita pẹ̀lú ikọ̀ England lónìí, inú orílẹ̀-èdè sì dùn bí ó tilẹ̀ jẹ́ wípé wọn ò pegedé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká oníràwọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Natasha Akide, tí gbogbo ènìyàn mọ̀ sí Tasha, ni ó ti pàdánù $500,000 (500,000) owó tẹ́tẹ́ tí ó kó lé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcons lórí wípé wọn yóò na ikọ̀ England, ṣùgbọ́n tí wọ́n rí ìjákulẹ̀ níbi goliwòmí pẹnátì pẹ̀lú 3 Lionesses. Síwájú àkókò yìí ni Tasha kéde lórí ẹ̀rọ alátagbà Twitter wípé òun yóò kó owó lé Super Falcons kí wọ́n fi na ilẹ̀ England, ṣùgbọ́n lẹ́yìn ìdíje ọ̀hún ni Tasha padà sí orí ẹ̀rọ alátagbà pẹ̀lú àmì ìjákulẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.